Hello, ẹ̀yin èèyàn mi. Ẹ kú, ẹ kú bí ọjọ́ ṣe rí o. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ṣé dáadáa là bá yín? Ẹ ṣé ẹ kú gbádùn. Ọlọ́run á wà pẹ̀lú dúró tí wà pẹ̀lú wa in Jesus name, amen. Mo tún mú another àpòkọ́ mi wá fún yín. Kì í ṣe àpòkọ́ bó ti gbogbo nǹkan tó dàbí pé nǹkan tó ń ṣẹlẹ̀ káàkiri gbogbo íńtánẹ́ẹ̀tì, òun là ń mú wá fún yín, à bá wọn gbé o. Bẹ̀tí tí wọ́n bá kàn ti jù síta báyìí làwọn náà tún máa wọ́n pé ká tún fi tó àwọn audience wa létí. Ẹ ṣé o, ẹ ṣé ń tẹ́tí sí wa. Ọ̀rọ̀ pé ọ̀rọ̀ ọmọ yìí tí ò ní ìtìjú. Ṣé ọ̀ranyàn ni kéèyàn sọ pé òun fẹ́ bá kábíyèsí ṣe ẹbí àbí òun fẹ́ tán pẹ̀lú kábíyèsí? Àbí dandan pé tí a bá rọ́mọ rí, a rọ́mọ lẹ́yìn adìyẹ ni àbí lẹ́yìn pẹ́pẹ́yẹ? Kí ló dé tí Ashley wá ń hùwà adójútì ní báyìí? Òun náà ló ń ṣàn káàkiri lórí íńtánẹ́ẹ̀tì. Wọ́n bá ní ó sọ pé òun fẹ́ gbogbo àṣírí ẹ̀ lórí ó kàn tú gbogbo bó ṣe. Bẹ́ẹ̀ mo ṣe sọ pé tó bá born again, ó máa dà pọ̀. Ló bá ń ṣe kólóbá wọ́n ló sá Àkúrẹ́. Wọ́n ní o, nǹkan tá gbọ́ o. Irọ́ ni bóòtọ́ ni Ọlọ́run nìkan ló yé. Wọ́n ló lọ sá Àkúrẹ́, ó lọ sí fún kílíníìkì sí Naomi ibi tó ti ń ṣe antenatal. Torí èmi ò tí ẹ̀ fẹ́ máa fojú sí máa fetí gbọ́ gbogbo àwọn irú nǹkan bẹ́ẹ̀. Naomi ṣe antenatal kò sí tó kan anybody. It's none of our business. Bẹ̀tí àwọn onísọkúsọ, àwọn olófòfó, àwọn tó ń sọ nǹkan tí ojú wọn ò rí bí òótọ́ ni bí irọ́ ni, nǹkan tí mo gbọ́ nìyẹn. Nǹkan tí mo ṣe ní kí n wá síwájú yín kí n wá ká emphasize ẹ̀, ká mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Ṣé irú ẹ lè ṣẹlẹ̀ ṣá? Ṣé irú ẹ lè wáyé ṣá? Torí kò ṣojú wa kò lè ṣe. Bẹ̀tí èmi fẹ́ pé ká jíròrò, ká mọ nǹkan tó ń kàn. Ó ṣe wá jẹ́ Ashley. Wọ́n ló sọ wípé ó lọ sí ibi tí Naomi ti ń ṣe antenatal. Kọ́kọ́ sí kó lọ bá wọn lọ́spítù pé òun fẹ́ mọ gender ọmọ tí Naomi fẹ́ bí. Ṣé ẹ̀yin náà rí pé kéèyàn sọ ṣé ó ṣe possible ṣá? Kí n lè mọ gender ẹni tí orogún mi fẹ́ bí. Tó bá ti ẹ̀ mọ̀ nǹkan kí ló fẹ́ ṣe sí i? Kí ni ìtumọ̀ yẹn tó fẹ́ ṣe sí i? Kí ni nǹkan tí ó mean tó fẹ́ fi gbọ́ pé nǹkan tí òun need leléyìí? Káwọn people yẹn kàn jọ. Wọ́n jẹ́ kó wọn kó fún wọn ní case file Naomi. Òun fẹ́ mọ gender irú nǹkan tó wà nínú Naomi. Bó tí ẹ̀ jẹ́ pé aṣiwèrè, ó jẹ́ afọ́jú adití, ṣé ó lè ṣe irú nǹkan bẹ́ẹ̀? Ẹni tó rí ò pé, ṣé ó lè ṣe irú nǹkan bẹ́ẹ̀? Ó yà á lẹ́nu pé ṣé báwo ni ìyẹn ṣe fẹ́ possible tí àwọn èèyàn tó kàn máa lérò pé irú nǹkan bẹ́ẹ̀ táwọn bá ṣe irú nǹkan bẹ́ẹ̀ pé àwọn ò lè live comfortable láyé yìí. Ó yà mí lẹ́nu o. Ashley ló ń fẹ́ mọ gender irú ọmọ tó wà nínú Naomi. Ẹ mọ̀ pé ìyẹn lágbára. So, wọ́n bá ní àṣírí ẹ̀ tú. Wọ́n ní kò tún ṣe ìyẹn náà. Wọ́n lọ̀rẹ́ ẹ̀ kan childhood friend ẹ̀ pé ní another one o. Torí mo kàn fẹ́ sọ kí kẹ́yìn kẹ́kọ̀ọ́ lè mo kàn fẹ́ mẹ́nù bà because ọ̀rọ̀ yẹn ò tí ẹ̀ ní láárí ní nǹkan tá a gbọ́. Pé childhood friend ẹ̀ ló sọ pé òun máa wá sí ààfin, wá tú àṣírí Ashley pé kí ló ń wá láàfin kábíyèsí. Ṣé ọ̀ranyàn ni kéèyàn bímọ fún kábíyèsí fi lọ gbé ọmọ àlè wá fún kábíyèsí pé kó gbà? Pé kábíyèsí ní ńlá kò gbọdọ̀ gba. Ó wá ní kí kábíyèsí ò gbọdọ̀ ìyẹn ọ̀rẹ́ childhood friend Ashley bó ṣe sọ. Wọ́n ló ti lọ tá àṣírí fún kábíyèsí pé Ashley tó ń wò yẹn pé baba ńlá criminal ni. Pé gbogbo nǹkan táwọn jọ ṣe tó jóná tí ilé fi jó pé òun máa tá àṣírí. Pé kó má dà lóhùn.
Ọmọ tó wà lọ́wọ́ ẹ̀ yẹn kì í ṣe ọmọ kábíyèsí. Tí kábíyèsí ò bá tí ì gbọ́, ó lọ mú fọ́tò kábíyèsí àti fọ́tò ọmọ ẹ̀, ó fi wá lélẹ̀ ní, ó fi wá hàn ní íńtánẹ́ẹ̀tì tó kàn ń pé kiri pé online. Pé ṣé wọ́n sọ fún òun pé ọmọ kábíyèsí kọ́ lọmọ tó ń gbé dání. Ṣé wọ́n rí bí ọmọ yẹn ṣe jọ kábíyèsí? Wọ́n ló lọ wá fọ́tò kábíyèsí, Ọlọ́run ló mọ ibi tó lọ. Tọ́ ló fi ń hàn wọ́n ní íńtánẹ́ẹ̀tì. Ṣé tẹ́yìn náà bá wà íńtánẹ́ẹ̀tì bóyá ẹ lè gbọ́, ẹ lè rí. Ẹ̀sìn kan tó ń sọ ni o. Èmi ò rí fọ́tò yẹn rí, èmi ò rẹ̀ rí pé kíni. Ẹ̀sìn wọn sọ pé ṣe ló lọ mú fọ́tò kábíyèsí tó fi ń hàn àwọn èèyàn pé wọ́n sọ pé ọmọ wọn ṣe ọmọ kábíyèsí. Ṣé bí wọ́n méjèèjì ṣe jọra? Ṣé ẹ rí pé Ashley ó yẹ káwọn èèyàn kan lọ tọ́jú ẹ̀? Bóyá kẹ̀ ṣe ìbàjẹ́ tó lọ ń ṣe káàkiri, bóyá òun ló ń hàn lé mọ̀. Bóyá òun dẹ̀. Ẹ̀sìn wọn tún ní ó tún sọ pé ó lọ pe àwọn òbí, àwọn fámílì ẹ̀ pé kí wọ́n lọ bá òun bẹ Naomi torí gbogbo etú tó ń pa nígbà tí Naomi wà ní palace. Tóun náà ń wá nígbà yẹn tóun náà bí tóun tó jẹ́ girlfriend palace, girlfriend Ọọ̀ni ní palace pé gbogbo even gan pé Naomi gan fà wọ́n mọ́ra tó rò pé bóyá èèyàn gidi lòun. Tóun bá ṣe kíni, tóun bá ṣe wọléwọ̀de, táwọn méjèèjì jọ ń sọ̀rọ̀ àṣírí. Nígbà yẹn tóun wà ní, tí Naomi wà ní ààfin, tóun sùn mọ̀ pé ṣùgbọ́n Naomi tó wá gẹ́tì pé alábòsí lòun ni Naomi ṣe bẹ̀rẹ̀ sí ní fura àṣé oníranù ni. Ó wá mú òun tó jẹ́ pé òun wá jẹ́ kí Naomi kúrò láàfin. Pé because òun ṣe ṣége fún pé díàfọ̀ gbogbo àwọn nǹkan yẹn ló ń jà ọ́. Pé ó fẹ́ lọ kó àwọn ẹbí ẹ̀ jọ. Wọ́n ló lọ sọ fún àwọn ẹbí ẹ̀ pé kí wọ́n bá òun bẹ Naomi torí òun ti ṣẹ̀. Ṣé ẹ rí pé ọmọ Ashley, ó kàn dùn mí pé kì í ṣe ẹbí ẹ̀. Pé ẹbí, pé ó ní àwọn òbí gidi kó bá sọ̀rọ̀ síbi tọ́rọ̀ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ láàfin. Tán ló ń ṣe òun tí ẹ̀yẹ lé, ó tún lé kẹ̀kà. Ìdí tí ẹ̀ tí wá fi lé kẹ̀kà ni pé òun tó wá bímọ fún kábíyèsí. Ọmọ tó lóun bí fún kábíyèsí ló fa gbogbo wàhálà yìí because of kébékèbé ẹ̀ pọ̀ jù. Atrocity tó wà lọ́wọ́ òun ló jẹ́ kí gbogbo rádaràda yìí dé bá. Òun ló dé bá sí pé Nemesis ó rí Naomi tí ó mú gidi gan. Orí rẹ̀ wọ́n ló sọ pé kí wọ́n bá òun bẹ̀ kan, pé kí wọ́n bá òun bẹ̀ kó lọ gather àwọn èèyàn pé káwọn èèyàn ìjọ kan bá òun lọ bẹ̀ kán lọ bẹ̀ Naomi torí òun ti ṣẹ̀ kí Naomi dáríjì òun. Wọ́n ní nǹkan tó tún trending náà nínú íńtánẹ́ẹ̀tì nìyẹn. Pé kí wọ́n lọ bá òun bẹ̀ Naomi torí òun ti ṣẹ̀ Naomi. Wọ́n ní gbogbo bó ṣe ń kà bòròbò ni. Ṣé ìyẹn pa in fact thank God pé kábíyèsí ti abandon. Kábíyèsí ò gbọdọ̀ lọ súnmọ́ àwọn irú àwọn èèyàn bẹ́ẹ̀. Wọ́n lè ba iṣẹ́ jẹ́ mọ́yàn lára. Kábíyèsí bá gbọ́ dáadáa kó yá tètè kó jẹ́ bí ó ṣe mú ní ló ṣe plan ẹ̀ pé kó òun jẹ́ kó jìnnà sí wọn ni kó jìnnà sí wọn because this is too much. Kí ló dé? Kó tí ẹ yẹ kí n tí ẹ máa dárúkọ ẹ̀ mọ̀. Kó tí ẹ yẹ kí n máa sọ orúkọ bẹ́ẹ̀ tí máa rojọ́ ẹ̀ mọ̀ because of nǹkan tó ṣe. Nǹkan tó ṣe ó ti pọ̀ jù. Ìwà burúkú tó hù láàfin yẹn ti pọ̀ jù. Ṣé ẹ rí pé ó ti tẹ́? Àwọn èèyàn sọ pé pé Ashley yìí kí kábíyèsí sáré sá fún dáadáa. Kó má sọ pé òun fẹ́ fi by force wá ṣe kíni, wá ṣe olórí ní ààfin kábíyèsí. Pé kó padà sí ọ̀dọ̀ ọkọ ẹ̀, kí kábíyèsí lè padà sọ́dọ̀ ọkọ ẹ̀ torí ọmọ tó gbé dání kì í ṣe ọmọ kábíyèsí. Ẹ̀yin èèyàn mi, àwọn èèyàn sọ̀rọ̀ ní íńtánẹ́ẹ̀tì gan. Àwọn ọ̀rọ̀ mi tó jẹ́ pé ó tún ju eléyìí lọ. Èmi máa ń wádìí news kí n tó kà. Èmi ò kan dédé máa ṣàlàyé news tí tó ń rí mi lára. Ó jẹ́ máa ń rìn mí lára, mi ò ní gbé jáde fún yín. Ẹ̀yin èèyàn ẹ bá mi subscribe, ẹ bá mi share, ẹ bá mi like. Ọlọ́run á wò wá pọ̀. Àmín. Jésù Olúwa wa.